A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi nínú ilé. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Àníní bá wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ. Porogodo ayé ò nílù fún gbogbo wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Owó tẹ́ mọ́ fi wò wá, Ọlọ́run ní fi wọ́n yín. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Ní nìkan tán kẹ́ ẹ tó rí kan. Ìjàmbá ò ní ṣe yín, kò ní sọmọ yín. N tó mí, n tí ò mí nínú nǹkan ní yín, Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan, kò ní fi kan tèmi náà o. Níbikíbi tí a bá ti ń wò mí káàkiri àgbáyé, oríkèé mọ́mọ́ yín, àbúrò yín, olólùfẹ́ mi, orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Níbikíbi tí a bá ti ń wò mí lénìí, tó bá jẹ́ àárọ̀ ní ẹwà, mo kí yín ẹ káàárọ̀. Tó bá jọ̀sán ẹ káàsán, tó bá jẹ́ alẹ́ ẹ káalẹ́lẹ́. Mojúbà kọ́dá, mojúbà ṣẹ̀dá. Tala kọ́dá, tala ṣẹ̀dá. Tá kọ́dá náà ni bàbá ńlá wa. Ọ̀nà tá kọ́kọ́ dá. Ìbá ṣẹ̀dá wa náà ni ẹni tá ń pè láṣẹ̀dá. Ọ̀nà ni ẹni tó dá èmi àti ẹ̀yin, a mọ̀ sí Elédùmarè. Wọ́n ní tọmọdé bá rúbà, tó bá júbà àròkò dalẹ̀, ìbá kọ́dá, ìbá ṣẹ̀dá, ó ti júbà. Mo júbà ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí. Ìbẹ̀yìn mò pọ̀ Ọlọ́run. Mo júbà yín. Ẹ̀yin náà ni ẹni tí ọmọdé bá rúbà àròkò dalẹ̀. Wọ́n lé wúrẹ́ tó wọlé tí ò kágò, ó da ẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò, ó dẹran àmúso. Àtèmi àtẹ̀yin àní dẹran àmúso. Ìwọ̀nba tó kù tọ́ ni ó fi parí. Alátèmi àtẹ̀yin àárí tiwa ṣe, bí ògo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ìfẹ́ tí ẹni sí wa, Ọlọ́run ní pa náà fẹ́ náà. Ìfẹ́ náà lẹ́ni sí wa. Kí ni a fẹ́ sọ fún yín tẹ́ tí gbọ́ rí? Ìfẹ́ tẹ́ wá ní sí wa, Ọlọ́run ní parí ìfẹ́ náà. Ọlọ́run ní pa náà fẹ́ náà. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. Bá wa share fídíò yìí. Ẹ bá mi kọ́lẹ̀ gbogbo àwọn nǹkan tí mo sọ, ẹ máa kọ sílẹ̀ kó lè jẹ́ àǹfààní ẹlòmíì. Tó ti yé yín, kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíràn. Kí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí? Síwájú, ọpẹ́ náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ comment, ẹ̀yin tí ẹ pè mí. Àwọn nǹkan tí ò yé yín tí mo ṣàlàyé fún yín. Láǹfààní àti pè mí. Comment. WhatsApp number mi 08053133142. Bá mi sọ̀rọ̀ ńbẹ̀ tí ò bá yé yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ pè, tẹ́ ẹ sọ fún mi pé bí mo ṣe sọ yẹn náà lẹ ṣe bá, tẹ́ ẹ confirm ẹ̀. Tẹ́ ẹ dúpẹ́, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run Elédùmarè ìnọba tó yẹ kẹ́ ẹ fi ọpẹ́ fún. Ọlọ́run Elédùmarè òun ni ọpẹ́ tọ́ sí, èmi kọ́. Ta lèmi? Mi ò jámọ́ kankan. Ọlọ́run ọba tó yẹ kẹ́ ẹ sọpẹ́ fún. Ọlọ́run Elédùmarè tó yẹ kẹ́ ẹ sọpẹ́ fún, èmi kọ́. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ni kẹ́ ẹ dúpẹ́ fún. Kí wọ́n mú wá fún wa lénìí, ìyẹn fún obìnrin tí ó ń bẹ lọ́hùn. À ń bẹ lọ́hùn ọmọ. Obìnrin tó ń bẹ lọ́hùn. Ọlọ́run á fún yín lọ́mọ alálùbáríkà. Ọmọ tí ó yàn, tí ó yanjú. Ọlọ́run á fún yín. Àwọn ọmọ tó dá lọ́dọ̀ Ọlọ́run ó tarí ẹ̀ sí yín. Ọlọ́run ní fún yín lọ́mọ gbàjẹ́ ìsinmi. Kí la máa wá? Ìyẹn fún ẹni tó ń bẹ lọ́hùn ọmọ. Ṣé rí oògùn yìí, níwọ̀n ìgbà tí a bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́, la máa ń lo oògùn yìí. Ó dáa nígbà tá a bá ń ṣe nǹkan àlejò, ìyẹn fún àwa obìnrin. Ẹ̀yin obìnrin tó ti yé yín, tó ń bẹ lọ́hùn,
bàtẹ́ ẹ̀ bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́ tá a mọ̀ sí táìmù yín tẹ́ ẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ìgbà yẹn ni oògùn yìí dá láti máa lò. Kí la máa wá? Ẹ jẹ́ ká lọ wá ọsàn wẹ́wẹ́. Ọsàn wẹ́wẹ́, ẹ jẹ́ ká fún omi ara rẹ̀ síbì kan. Ẹ jẹ́ ká wá fún omi ara rẹ̀ síbì kan yìí, ẹ jẹ́ ká fi aṣẹ́ gba omi yẹn kó kún ìgò kan. Ṣé ẹ rí èpo tá a fún yìí, tá a fún mi kúrò lára yìí, ẹ má jẹ́ ká dànù o. À á jó, ṣé ẹ ti rí tó ti yé yín, àti fún tán. Èpo yẹn ẹ bá mi kó jọ, ẹ bá mi kó sínú agbada tàbí ń jó oògùn. Ẹ bá mi fi orí ata rẹ̀ kan sí, ẹ ti fi sí, ẹ fi orí ata rẹ̀ kan sí, ó yẹ ẹ jẹ́ ká jó. Lẹ́yìn tá a bá ti wá jó, tá a ti lọ̀ tó kúnná dáadáa, omi tí a yọ́ tá a ti faṣẹ́ gbà, ìyẹn omi ọsàn wẹ́wẹ́ yìí, inú ẹ̀ la da oògùn yìí sí. Tó bá jẹ́ pé òru ni àlejò dé, nǹkan àlejò, ìyẹn fún obìnrin, nǹkan oṣù dé, ẹ jẹ́ ká mu lẹ́sẹ̀kẹsẹ̀ lóru yẹn náà. Oògùn yìí ẹ̀ẹ̀mejì la máa lò lójúmọ́, ẹ̀ẹ̀mejì la máa lò lójúmọ́. Tá a bá tún wá parí nǹkan àlejò náà, ẹ jẹ́ ká tún máa lò ó. Àmọ́ ẹ jẹ́ ká lò ó nígbà tí nǹkan oṣù bá dé, ìgbà yẹn ni kẹ́ jẹ́ ká lo oògùn yìí. Á bá wa ní ara mu, ìyẹn fún obìnrin tí ó ń wojú Ọlọ́run, tó ń wojú Ọlọ́run. Ọlọ́run á fún yín lọ́mọ. Ẹ ní yàgàn, àgàn alẹ́, àgàn àárọ̀, gbogbo tó jágàn nínú ayé pátá ẹ̀ ní bá wọn yà á. Ìyá yín bí yín nì, dandan ni kẹ́yìn náà bí tiyín. Gbogbo àwọn tó ti wá bímọ pátápátá, a ní fọwọ́ wa gbọ́mọ wa sin. Ẹrù tí alábìyamọ ò kí ń tú wò, wọn ò ní wá gbé wá ká wa mọ́lé. Òfò alẹ́, òfò àárọ̀, òfò yálẹ̀ta, a ní bá wọn ṣe pẹ̀lú ògo t'Ọlọ́run. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ comment tí ò bá yé yín ẹ béèrè. Ẹ bá mi share rẹ̀, tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ẹ bá mi share fídíò yìí, bá mi subscribe, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà.